bójú ẹ bá ti di kálánkíní wọn ó máa yọsẹ̀ fún wọn gínígíní ká bójú bóra kò sọ ní dáláwọ̀ tó jí péré ó jẹ́yẹ ṣẹrú òyìnbó yé sunra rẹ̀ ná bójú ẹ bá ti di kálánkíní dúdú la ṣẹ̀dá ẹ òun abíọ́ òwí òwú ọmọ pupa èléka àwọn ọlọ́lá ayé wíwí wọn ojú ẹ̀sìn rẹ̀ oṣù ó ń bọ̀ wá rẹ̀ dandan gbogbo ọ̀pọ̀ ènìyàn wọ́n kí ọ kú yàrá rẹ̀ òun ó kí ọ láyà kò ní pẹ́ tán tí kìíní ọ̀hún bá ti di kálánkíní ojú ẹ bá ti di kálánkíní wọn ó máa yọsẹ̀ fún ọ gínígíní ká bójú bóra kò sọ ní dáláwọ̀ tó jí péré o jẹ́yà ṣe yọrọ òyìnbó yé sunra rẹ̀ ná bójú ẹ bá ti di kálánkíní bí ó bá ń já fíkan rẹ̀ á máa lé mú kiri bára ṣe ń jọ wọn ó máa fàdí sẹ́yìn sí ọ irúwá ògiri wá yóò máa wẹnu lé ọ lórí ẹgbẹ́ àbúrò rẹ yóò máa wọnú sí ọ lára wọn lójú lójú olórí ìdòdò ẹsẹ̀ lẹ́sẹ̀ òbúkọ àpupa níwájú adúdú lẹ́yìn bíi kòkò ìyá wa ọ̀tún àpupa òsì àjọ fìlà èṣù bójú ẹ bá ti di kálánkíní bójú ẹ bá ti di kálánkíní wọn ó máa yọsẹ̀ fún ọ gínígíní ká bójú bóra kò sọ ní dáláwọ̀ tó jí péré o jẹ́yẹ ṣẹrú òyìnbó yóò sunra rẹ̀ ná bójú ẹ bá ti di kálánkíní. ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ káàárọ̀ níbi gbogbo bíi tẹ́ bá ti ń wò mí mi tí ìwẹ̀ láàárọ̀ yìí bí mo ṣe ń jí mu ní jẹ́ wá ṣe ṣó yìí kí sáré bá àwọn èèyàn mi sọ̀rọ̀ mo dẹ̀ mọ́mọ́ wọ nǹkan tí mo wọ̀ yìí ni Elédùmarè ọlọ́jọ́ èní ò ní jẹ́ kí n rí nǹkan tí mo fi máa pa àwọ̀ tèmi dà o ńgbà mo ní breakout gbogbo yín lẹ mọ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn olólùfẹ́ mi náà sọ gbogbo nǹkan tí mo lò fún mi bíi kínní ó ní mo ṣe ṣíra mi lẹ̀ pé kẹ́ ẹ wò mí ẹ wò gbẹ̀rẹ̀ bí tọ́lọ̀ ń dámọ́ mi òun ló ń bẹ́ ń bí bíbá mo ti ní ẹni pé kò tiẹ̀ wọ̀n dáadáa ó mo ṣe wọ nǹkan tí mo wọ̀ yìí àwọn olólùfẹ́ mi ló ní kí n ra ilé anyway nǹkan tó gbé mi wá láàárọ̀ yìí ó ní wípé èèyàn kan pè mí láti Naija wọ́n fi ẹ̀dùn wọn wọ̀ sí mi pé nípa matchmaking Naija nípa bí ètò yẹn ṣe ń lọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn mi nílùú Nàìjíríà mo nífẹ̀ẹ́ yín gidigidi ilé làbọ̀ sí mi oko fún mi èmi iṣẹ́ ọmọ àlè tí ń fọwọ́ sí júwe ilé bàbá èmi fẹ́ ilé ní àbọ̀ sí ilé kókó má délé tèmi mo nífẹ̀ẹ́ yín ìfẹ́ yín wà lọ́kàn mi ṣùgbọ́n ẹ má gba love lọ́wọ́ mi ẹ má sọ mí di ajá dìgbòlugi ẹ má sọ mí di nǹkan tí mi ò jẹ́ I'm a peaceful person I'm a lover of peace torí pé mo mọ̀ pé the more friends you make the more peace or the more peaceful you are èmi love pé mo like ọ̀rẹ́ púpọ̀ ju ọ̀tá lọ béèyàn bá fẹ́ bá mi ṣọ̀tá gan mo máa try láti yẹra mi ò like ọ̀rẹ́ mi ò like ọ̀tá torí pé tó bá lọ́tá tó bá ń jà wàá sùn ò ní fẹ̀dọ̀ lérí òróǹro bíbélì dẹ̀ sọ pé ìbùkún ni fún olùlàjà ọmọ Ọlọ́run la ó máa pè wọ́n bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ náà ni Kùránì sọ so èmi nífẹ̀ẹ́ peace I'm a lover of peace mi ò like ìjà mi ò like wàhálà mo dẹ̀ mọ̀ wípé tó bá fẹ́ràn ìdààmú àti wàhálà inú ìpayín kékeré lèèyàn máa wà asùn tì èèyàn ò ní nífọ̀kànbalẹ̀ so mo máa ń fẹ́ kí n ní ọ̀rẹ́ kún ọ̀rẹ́ ju ọ̀tá kún ọ̀tá lọ ẹ̀yin ará Nàìjíríà tẹ́ jẹ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin ọkọ mi ẹ̀yin àlè mi gbogbo yín ni mo kí mi ò kí ń ṣolódì yín mi ò ń ṣọ̀tá yín ẹ̀ ń ṣọ̀tá mi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń jẹ́ kí olè kó jà wá àwọn kan tí wọ́n ti sanwó àwọn bíi 6 kan mo máa porúkọ wọn mo máa dárúkọ wọn fún wọn because ẹ wò àwa tá a wà níbí even àwọn tó ń ṣe matchmaking mi máa ń ní wàhálà tó jẹ́ wípé wọ́n máa padà pè mí èèyàn kan ti pè mí láàárọ̀ yìí tí mo ti sort it out but data data a máa lè sọ̀rọ̀ lórí WhatsApp a máa lè bá wa sọ̀rọ̀ lady tó ń bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí mo pè lórí WhatsApp ní Nàìjíríà ó cut mo láti fi fóònù mi gangan mo pè láti bá sọ̀rọ̀ wípé ṣé fẹ́ kí n máa gbà yín ni ṣé fẹ́ kí n sọ fún yín pé kẹ́ lọ sọ iye owó kan fún matchmaking tí mo mọ̀ pé kò sí níbì kankan ṣé fẹ́ kí n máa tàn yín ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa fẹ́ kíyàn já yín lólè kò sí bí mo ṣe fẹ́ ṣe pẹ̀lú rọrùn ibi báyìí sì tí wàhálà bá ṣẹlẹ̀
mo máa pe onítọ̀ a máa ríra wa lórí WhatsApp báyìí a máa ríra wa lórí video call bẹ́ẹ̀ nígbà míì lọ́pọ̀lọpọ̀ ìgbà kò kí ń possible fún àwọn tó wà ní Naija nítorí data wọn nítorí network wọn kò kí ń possible gbogbo yín lẹ wà lórí platform yìí nígbà tí ọmọbìnrin kan pè wọlé tó lóhun this olóhun that mi ìléyàn tó lè bá mi monitor mo ní kéèyàn kan bá mi ṣe iye tí wọ́n ń charge mi ó pọ̀ nígbà tó bá charge mi ní iye yẹn tí mo bá charge yín tí relationship tẹ́ ẹ̀ mọ̀ bí tó máa forí lé ṣe mọ̀ pé ó easy láti build orúkọ bẹ́ẹ̀ kò easy láti build orúkọ bọ́ ó easy láti bàjẹ́ ẹ má gbàgbé ní pé bá ṣe ń ṣe yìí àwọn kan wà níbi kan tó jẹ́ wípé kán run yín down ni wọ́n wà after and when you give them the opportunity to run you down wọ́n máa àwọn ẹni tí ò ní nǹkan kan láti lose kò ní stop at any point láti jẹ́ kí ìwọ̀gàn káyé ẹ̀ bàjẹ́ so that ò ní nǹkan kan tó máa lose wàá lè lose gbogbo nǹkan tó ti build ẹ má dẹ̀ jẹ́ kó dé bẹ́ẹ̀ di pé kí máa ní ẹ lọ sanwó kan síbì kan ẹ lọ sanwó kan síbì kan tí ò dẹ̀ tó jẹ́ pé lórí irọ́ ni kò sí nǹkan kan bẹ̀ ẹ má push mi tí àsìkò bá tó tí bá mọ bí mo ṣe máa go out pẹ̀lú go about it máa ṣe mo ní ẹnìkan ready láti bá mi ṣe bọ́ owó tó ń charge mi màá ṣẹ̀ṣẹ̀ wá charge yín ẹ ṣẹ̀ sanwó yẹn ẹ ṣẹ̀ tún san fíìl tèmi nínú ìlà ìlò tí Naija wà tí ò sí nǹkan kan think about it but nígbà tí mi ò bá ríyàn tó bá mi tọ pinpin tí mo méyàn méjì pọ̀ tí mo ṣe relationship bíi 5 tí 4 forí ṣọpọ́n ṣé mi ò ti gborúkọ ṣé orúkọ tí ìyá àti bàbá ò sọ mi ṣé mi ò ti gbà á ẹ̀yin náà tó bá jẹ́ yín lẹ bí mi tí bá jẹ́ ẹ̀gbọ́n yín tí mo jábúrò yín ẹ bá mi jọ rò ó ẹ bá mi rò ẹ má jẹ́ káyé sọ mí lórúkọ tí mi ò jẹ́ orúkọ tí mo ti ń build látijọ́ ẹ má jẹ́ kí ẹni tí ò ní nǹkan kan àbáwọn tó yẹ pé wọ́n kàn dúró láti bẹ̀yàn jẹ́ kọ́kọ́ wá orúkọ yẹn wálẹ̀ ẹ understand so èèyàn láti wà very very careful I mean mo love everybody and nǹkan tó máa mú mi behave bẹ́ẹ̀ yẹn nígbà mi tí máa ní like because mo ti sọ pé when it comes to Nigeria kìíní ẹ má pè fún matchmaking ẹ má pè nítorí ẹ̀ gangan mo tún ṣe plan ni quiz yẹn ẹ rí pé quiz yẹn wọ́n pè láti America mo ní kò ṣe for America mo ní is for Nigeria you understand mo ní is for Nigeria mo mọ̀ ní pé láti tù yín nínú láti mú yín fi yín lọ́kàn balẹ̀ láti jẹ́ kí inú yín dùn ta ni mí ta ló bí mi ta ń bàbá mi tí máa ní wípé mi ò ka àwọn tí wọ́n make mi ò kà wọ́n kún ẹ̀yin lẹ make me ẹ̀yin lẹ ń jẹ́ Yinka TNT ẹ̀yin lẹ jẹ́ kí Yinka TNT máa exist ẹ̀yin lẹ ń jẹ́ ti Yinka TNT ẹ̀yin lóró tó wà lẹ́yìn Yinka TNT tí Yinka TNT fi ń ké ẹ̀yin ni èjìká tí ẹ ò jẹ́ kí tẹ́ gbé aṣọ Yinka TNT dúró lórí èjìká yín lẹ jẹ́ kéjìká ò yẹ ẹ̀yin ni ìrìgì tó gbé ẹ̀rín Yinka TNT dúró ta ni Yinka TNT láti sọ pé òun fẹ́ rubbish yín ta ni Yinka TNT láti sọ pé òun ò fẹ́ fi ti yín ṣe bí n bá fi ti yín ṣe mo ṣe tán láti tẹ́ ni èmi ò fẹ́ tẹ́ ẹ má bínú ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ kí n gbà yín ẹ understand ẹ bá mi ẹ̀yin náà jẹ́ ká jọ dárò ẹ̀yin ni èèyàn mi ẹ̀yin lẹ wà lẹ́yìn mi ẹ̀yin ni mo ń rí lẹ́yìn tí inú mi fi ń dùn ẹ̀yin mo fi ń ṣakọ ẹ̀yin ni mo ní mi ò lẹ́lò mi ẹ̀yin ni nítorí bí mo lọ náà ẹ̀yin náà mo ń bọ̀ wá bá bọ́kọ̀ mi rè bóró òkun bó rọ̀ṣà ó ń padà bọ̀ wá fàbọ̀ sílẹ̀ bùté yín so mi ò lè kóyọ yín kéré rárá bó ṣe rí ni my hands are tied kò sí nǹkan tí mo lè ṣe my hands are tied mo respect yín ta ló bí mi ta ni bàbá mi ta ni ìyá mi tí máa fi kóyan yín kéré ta ló gúnyán fún mi tó ní tọbẹ̀ òṣòro ta ló ń jẹun tí ajá mi fẹ́ máa jùrù tó máa ní ẹ̀yin ni mo fẹ́ wá yájú sí mi gbọ́dọ̀ yájú sí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin olólùfẹ́ mi ò gbọ́dọ̀ wọn ò bí mi dá ìpọ́nrí mi ò tó bẹ́ẹ̀ láti yájú sí yín àmọ́ bó ṣe gbà ni kò sí ohun tí mo lè ṣe for now àfi tí n bá fẹ́ gbà yín àfi tí n bá fẹ́ àfẹ́ni tó bá ní agbára láti wá fúnra rẹ̀ kó wá bá mi fine tó bá lágbára láti wọ̀lú ìfúnra rẹ̀ tí bá réyàn tó dẹ̀ lágbára láti wọ̀lú wá bá mi bọ́ yàtọ̀ sí yẹn kò sí ohun tí mo lè ṣe ìyẹn gbọ́ tìtọ̀ tó gbogbo ẹ lọ ẹ má bínú ẹ understand any understanding pẹ̀lú mi ẹ gbà mí bí mo ṣe rí for now ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi torí èèyàn kan pè wọlé ó sọ pé mo ṣe kíní kan pé mi ò wà fẹ́ fún àwọn Nigerian people nípa matchmaking kò rí bẹ́ẹ̀ ẹ má bínú Ọlọ́run orúkọ tí ẹ ò jẹ́ ohun tí ò sọnù
tí ọmọ aráyé ń wá wọn ò mà ní béèrè lọ́wọ́ yín nǹkan tí ayé ò fi pamọ́ sí yín lọ́wọ́ wọn ò ní béèrè lọ́wọ́ yín ojú ni fìtílà ara ayé ò ní gbà tí yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú. Then secondly fún àwọn tá a jọ ń ṣe matchmaking àwọn tó qualify láti matchmake ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run it is just common sensical wípé tó bá ní àwọn ọmọ tó kéré torí mi ò ní fẹ́ gbogbo nǹkan tí mò ń sá fún gbogbo nǹkan tí wọ́n máa fi blackmail mi ni tí o bá ní àwọn ọmọ tó kéré kò wá advisable nílùú òyìnbó kò wá sọ pé o fẹ́ matchmake lọ́dọ̀ mi nítorí irú relationship tí irú ìwọ obìnrin need nígbà yẹn kó lọ jí okódó kó padà ni o need any serious relationship táwọn ọmọ ẹ bá ṣì kéré because number one bo mi dẹ̀ ní advice ẹ kó o ní relationship débi wípé o máa mọ́kùnrin yẹn lọ́lé a tún yá wà tún change ọkùnrin mi irú nǹkan wo irú picture wo ló ń paint fáwọn ọmọ tó ní nílé a jẹ́ kí sọ fún ẹ tó bá ní àwọn ọmọ tó bá kéré tí o bá rí ọkùnrin dúró tì ẹ́ pé ó ń sọ pé ó fẹ́ dó ẹ ó fẹ́ lọ ni torí wípé ọkùnrin yẹn kò ní wà satisfied o ò lè ní time fún ọkùnrin yẹn á máa complain ibi tó bá dẹ̀ ti ń complain wàá fẹ́ máa squeeze ara ẹ̀ wàá máa take from àwọn ọmọ ọlọ́mọ wàá máa take from their time láti lò fọkùnrin yẹn ọkùnrin yẹn ò dẹ̀ ní wà satisfied mọ́ tó o bá rí tọkùnrin bá dé òkè mo ti gbọ́ má wọ́rì ó ń wù ẹni ibi tó máa dó lára ẹ ló ń wá á máa wò pé jáàjẹ́ ṣe nǹkan tí tó bá ti dó ẹ bí ẹ̀mẹrin á wá excuse á yọsẹ̀ á lọ torí o ò lè ní time fún you are 38 or you are 40 last year jẹ́ bóyá bí last two tó ní ó jẹ́ bí 8 and 5 o ò lè ní time fọkùnrin ó máa wá dó ẹ ó máa lọ ni tó bá rí ọkùnrin tó bá lóun dúró tì ẹ pẹ̀lú àwọn ọmọ kéékèèké tí kò dẹ̀ ń ṣe òun lo bí fún tó dẹ̀ fẹ́ settle lẹ́sẹ̀kẹsẹ̀ kò ní dúró tó bá rí pé bóyá òun ti sanwó fún Yínká TNT òun ò fẹ́ kówó òun gbé tí ò dẹ̀ lẹ́mìí Ọlọ́run nínú á dó ẹlẹ́ẹ̀mẹ́ta á lọ tó bá ti rí tó bá ti ń wọlé tó ń ṣe á lọ tó bá dẹ̀ lọ wà tún mẹ́lòmíì wà lójú àwọn ọmọ kí lòun ẹ̀kọ́ wo ló ń kọ́ àwọn ọmọ ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ àwọn ọmọ yẹn so irú relationship tí irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn need bóyá tó òbó bá ń yún ẹ tó dẹ̀ ní dildo tó dẹ̀ ní boyfriend o lè sáré lọ dókòkò padà wá sílé but wípé relationship very serious relationship débi wípé o máa dúró o lè ní time fún ọkùnrin yẹn you can't and it's not going to be fair on that man kò ní wà fair on the ọkùnrin kò ní wà fair on him á dẹ̀ wẹ̀ aṣọ ẹ serve á bá ẹ̀sùn á lọ èmi realist lèmi because ó ṣẹlẹ̀ nísìnyí mo sọ fún lady yẹn mo ní àwọn ọmọ èyí kéré ẹ ó lóun ní máìdá òun ní kinní kan at the end of the day má yẹn ti pè mí ó ní mo ṣèkà fóun ni ó ní mo ṣáàrí pé kinní kan ó ní kò ní time fóun mo láti pe lady yẹn pé ṣé mo kó mo sọ fún ẹ torí nígbà míì tí bá ń sọ àwọn nǹkan kan ó má dàbí pé mo wà blunt àbí mo wà too affirmative you understand ó má ń dà bẹ́ẹ̀ wípé mo wà too firm kò rí bẹ́ẹ̀ èmi I'm a realist mo máa ń wà very mo máa ń wà straightforward mi mo bó ṣe ń ṣe báyìí fún yàn o lè káwọn ọmọ ẹ jẹ́ 5 and 8 kó ló fẹ́ ní boyfriend tó serious àwọn ọmọ yẹn ó máa affect àwọn ọmọ yẹn o ní enough time fún ọmọ and the time tó ń try láti satisfy ọkùnrin yẹn kò lè ever wà satisfied at the end of the day ó máa padà lọ ni tí ò bá dẹ̀ lọ tó ò bá ṣọ́ra àfàìmọ̀ táwọn social worker bá ní gba ọmọ ẹ̀ because ó máa affect àwọn ọmọ so ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe tí bá ń sọ wípé ọmọ mélòó ló bí how old ni wọ́n kinní kan kò lè work nǹkan tí mo ṣe wá láàárọ̀ yìí torí mo ti sọ ẹni tó bá mọ̀ pé mo gbowó lọ́wọ́ òun mi ò ṣe nǹkan tó yẹ kí n ṣe àbí mo fóun ní nǹkan òun sọ pé no tí mo dẹ̀ rí pé wà justified mo tún wá ní kóun lọ mówó mi wá kó bọ́ síta kó wá sọ kí n táwọn èèyàn bá pè mí tó bá ní owó máa ní owó is not the first thing ẹni tó fẹ́ jẹ́ kí n rí at the point bá fẹ́ bring wọn together ni mo máa ń gbowó tó bá dẹ̀ lọ tó bá láwọn ò fẹ́ máa tún fún wọn lẹ́lòmíì without charges I'm telling you so kó má dàbí pé ó dẹ̀ ti gbó mo máa sọ fún ẹ tẹ́lẹ̀ èmi kò it's not the owó àdúrà tí mò ń gbà nínú ẹ̀ mo mọye tí wọ́n ń charge ní other platforms mo dẹ̀ mọye tí mò ń gbà inú àwọn tí mò ń charge bí gan wá sọ fún mi pé báwo mo ṣe chipping ara mi bẹ́ẹ̀ máa ní àdúrà tí mò ń gbà nínú ẹ̀ ló ṣe kókó fún mi àdúrà tí mò ń gbà nínú ẹ̀ àlùbáríkà ni mo fẹ́ àti ìfọ̀kànbalẹ̀ mi ò fẹ́ owó púpọ̀ àdúrà tí mò ń gbà ń bẹ̀ ló ṣe kókó fún mi pé kí n má fi owó ẹkún
kí n fi ra ìjà ẹ̀rín èmi ò fẹ́ tajà èèpẹ̀ kí má bá gbowó òkúta so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìwọ tó bá ti bímọ táwọn ọmọ ẹ bá kéré kó má dàbí pé mo gbowó lọ́wọ́ ẹ má wulẹ̀ wá bá mi tí bá dẹ̀ sọ pé no kò rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má máa bínú sí mi a máa ń ronú jinlẹ̀ jura wa lọ a máa ń ronú jinlẹ̀ jura wa lọ àwọn ọmọ yẹn ó máa wà affected ọkùnrin tó ń títorí ẹ̀ ṣe gbàgbàgbàgbàgbà kò sí time tó lè fún ìfà ọkùnrin mi burú débi wípé the fact pé àwọn ọmọ ẹ̀ sì kéré the fact pé àwọn ọmọ ẹ̀ sì kéré gan a máa bí nínú a máa rí kú ọkọ yẹn a máa fi tìrọ̀ mọ́ little time tó ní láti lò fáwọn ọmọ yẹn ọkùnrin yẹn á tún máa complain you don't want to subject those children to that so ó better ẹni tó bá fẹ́ tó mọ̀ páwọn ọmọ ẹ̀ sì kéré má wá serious relationship until táwọn ọmọ yẹn bá tójú bọ́ ẹ máa dóra yín ẹ fi sọ́kàn wípé ẹ dóra yín ni kó dẹ̀ lọ yọdó torí anytime ló lè yọsẹ̀ ó lè sọ pé àwọn ọmọ yẹn disturb relationship àwọn ó lè jọ ẹjọ́ tó bá fẹ́ rí ẹ tó bá fi pé àwọn láti lọ sí school àwọn ọmọ á hold them against ẹ má gbàgbé pé nǹkan ló bí wọn so táwọn ọmọ ẹ bá ti dàgbà I don't have a problem and nǹkan tí mo dẹ̀ ṣe ń ṣe báyìí ni wípé mi ò fẹ́ kí wọ́n blackmail pé ẹ ó ń gbowó lọ́wọ́ wa kíní kan mi ò gbowó lọ́wọ́ anybody láì mi owó òkín kankan jẹ́ number one I stand to be corrected mi òun kọ́kọ́ sọ pé lọ mówó wá at the point tó tí bá ṣe ń sẹ́ndì mẹ́ta sí ẹ tó bá like ẹ máa sọ fún ẹ pé until tí ó bá bèrè ló máa until tó bá rẹni tó like until tí bá ti bring yín pọ̀ ló máa sanwó fún mi but láì jẹ́ yẹn mi ò ń gbowó lọ́wọ́ anybody before anything o and mo dẹ̀ máa ń explain mo máa ń try láti wà plain fún yín wípé ẹ jọ̀ọ́ táwọn ọmọ ẹ bá kéré èmi ò ní relationship for you because àwọn ọkùnrin tí máa fún ẹ máa jẹ̀yà o ò ní time fún òun ló máa fara gbá àti àwọn ọmọ náà máa fara gbá wá máa struggle gbádùnmọ́ àwọn ọmọ yẹn jẹ́ káwọn ọmọ yẹn dé ibi tẹ́ pé at least wọ́n ti kúrò ní wóróbo wọ́n ti kúrò ní wóróbo kó tó wá fún relationship fún àwọn tí ọmọ wọn ti dàgbà so far so good mo like bá àwọn èèyàn míì pè mí lánàá wọ́n wish me wọ́n ṣàdúrà fún mi wọ́n ṣe gbogbo ẹ̀ lómi ló máa pè wọlé láti dúpẹ́ lọ́wọ́ mi and all of that mo dúpẹ́ ó ń lọ bí mo ṣe fẹ́ you can still call me as a matter of fact now you can call me but ẹ kò wo time tẹ́ máa pè mí because nígbà mi tí call yẹn bá wọ overwhelming ara máa ń kan mí so ẹ bá pè mí sórí +447404851234 but make sure pé àwọn ọmọ ẹ ò kéré táwọn ọmọ ẹ bá dẹ̀ kéré make sure pé o ní èèyàn tó represent ẹ gẹ́gẹ́ bí màmá fáwọn ọmọ yẹn tó yẹ pé tí ò bá sí ńbẹ̀ àwọn ọmọ yẹn lè look up to her otherwise mi ò ní advice ẹ for a relationship or a serious relationship yàtọ̀ sí tára ẹ bá ń yún ẹ tó fẹ́ gbádùn ara ẹ yes you can go àmọ́ mú ọkùnrin kan wálé torí ó máa pàpà change ọkùnrin yẹn and it won't be good lára àwọn ọmọ ẹ especially ẹni tó bá lọ́mọ obìnrin kí ló ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ wọn tó bá ti ń pààrọ̀ ọkùnrin bíi mẹ́fà tó dẹ̀ ń wá sílé ẹ ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ wọn kí ló ń try láti message wo ló ń try láti send sọmọ ẹ obìnrin tó bá lọ́mọ ọkùnrin náà message wo ló ń try láti send ẹ sọmọ ọkùnrin nígbà tí ọkùnrin míì bá ń wá táwọn láàrin ọdún kan tọkùnrin bíi mẹ́ta ti pààrọ̀ nínú ilé ẹ tó dẹ̀ ń wá ẹ wá nínú ilé tí àwọn ọmọ ẹ dẹ̀ establish pé ẹni tó ń fẹ́ ni you have to be láti wà very very careful so bó ṣe rí ni ẹ̀kọ́ tí mo ní kí n mú wá fún yín ni ẹ pé my Nigeria people ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni o mo bẹ̀ yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo bẹ̀ yín tàkúrẹ́ mo bẹ̀ yín tí gbogbo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi kóyọ ní kéré mi wọn bí mi dá kò ṣe bí bàbá mi dá láti kóyan yín kéré mi kóyan yín kéré o torí ẹ̀yin lẹ make me ẹ̀yin àtàwọn other people ló make me but nínú àwọn tó make me lẹ wà nínú àwọn tó make orúkọ yẹn lẹ wà mi gbọ́dọ̀ wá sọ pé jámọ́ nǹkan kan mọ́ èmi ò ṣe bí ọmọ tó kọ́ tó gbẹ̀kọ́ ọmọ tó jáde láti léèrè tó kọ́ tó dẹ̀ gbẹ̀kọ́ lé àwọn èmi ò fi ọwọ́ òsì júwe lé bàbá tó bí mi lọ́mọ ọmọ tó kọ́ tó gbẹ̀kọ́ ni mí and I'm a lover of peace torí pé mo mọ̀ pé tí bá ní peace màá sùn màá fẹ̀dọ̀ lórí òròǹrò tí ó ti yé yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú sí mi and fún gbogbo àwọn tó ṣe matchmaking pẹ̀lú mi the number still remain mo máa bọ́ta lọ́la fún matchmaking show or you can call me
Now, I have my reason that you can call me now. +447404851234. You can call me. I'll take it. But ẹ̀yin tí ọmọ yín bá ṣì kéré, ẹ jọ̀ọ́ bá mi gbájútó àwọn ọmọ yín. Ẹ wá relationship tó yẹ pé ẹ kò máa fi máa bí companionship, bí companion tẹ́ kò máa sọ̀rọ̀. Ẹ má ṣe anything very, very serious. It's going to affect the man and it's going to affect the children. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Yìí ni mo ní kí n mú wá fún yín láàárọ̀ yìí. Ẹ má bínú pé mo ṣáájọ mo sáré wá láàárọ̀. Ẹ ṣé gan. Be yourself. Tẹ́nítẹ́ní takisa ni tatan. Tẹ́nítẹ́ní bójú ẹ bá ti di kálánkíní, wọn ó máa yọsẹ̀ fún wọn gínígíní. Ká bójú bóra kò sọ ní dáláwọ̀ tó jí péré o jẹ́ yé ṣẹrú òyìnbó yé sunra rẹ̀ ná. Bójú ẹ bá ti di kálánkíní, bí o bá ń jáfikán rẹ̀ máa lé mú kiri. Bára ṣe ń jọ wọ́n máa tàdí mẹ́yìn fún ọ. Ìrúwá ògiri wá wọ́n máa yẹnu lé ọ lórí. Ẹgbẹ́ àbúrò rẹ yóò máa wọnú sí ọ lára. Wọn lójú ẹlẹ́rìn dòdò, ẹsẹ̀ lẹ́sẹ̀ òbúkọ, àpupa níwájú, adúdú lẹ́yìn bíi kòkò ìyá wa. Ọ̀tún àpupa òsì àjọ fìlà èṣù. Torí ara ti di kálánkíní. Ẹ ṣé o gbogbo yín tẹ́ fún mi, tẹ́ recommend nǹkan fún mi pé kí n lò fún ojú mi, kí ni breakout. Mo dúpẹ́ o, Ọlọ́run ò ní bá yín láwọ̀ jẹ́ o. Nǹkan tẹ́ ẹ jẹ́ ọmọ aráyé ò ní fi mọ yín o lágbára Ọlọ́run. Ọlọ́run ò ní bá yín láwọ̀ jẹ́. Àwọ̀ tí kíní kan bá gbé wá, blomblom bá gbé wá láti ọ̀run náà ló ń bá padà lọ. Ọlọ́run ò ní bá yín láwọ̀ jẹ́. Ṣé mo dúpẹ́. May God bless you all. Ire o, ó dàbọ̀.